ọjọ́ ìdìbò kù sí dẹ̀dẹ̀ ìjọba Akintola gé owó oṣù Ọdẹmọ ìlú Iṣara ọba Samuel Akinsanya wọ́n ní kọ́bọ̀ kan péré ni yóò máa gbà lọ́dún kan. Gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀, ìbò ọdún 1965 ní gbogbo ilẹ̀ Yorùbá ń retí pátá. Àmọ́ nígbà tí ìbò ọdún 1965 yìí kù sí dẹ̀dẹ̀, nǹkan burúkú bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. Ìbò náà, ìbò tí wọn yóò fi dá Ládòkè Akintola padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí olórí ìjọba Western Region ni. Tàbí kí wọ́n fi ìbò náà yọ ọ́ kúrò nípò náà kí wọ́n sì fi ẹlòmíì sí i. Alhaji Dáúdà Ṣóoróyè Adégbénró ni olórí ẹgbẹ́ Action Group AG ẹgbẹ́ ọlọ́pẹ. Òun pẹ̀lú ìyàwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Hannah Dídéolú ni wọ́n sì jọ ń ṣe ìpolongo ìbò káàkiri. Ẹgbẹ́ ọlọ́pẹ àti ẹgbẹ́ NCNC ti darapọ̀, orúkọ tí wọ́n sì ń jẹ́ ní UPGA. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Akintola àti àwọn ẹgbẹ́ ilẹ̀ Haúsá náà darapọ̀, ṣùgbọ́n ẹgbẹ́ Ẹdẹmọ làwọn èèyàn ń pè wọ́n. Kálukú ń palẹ̀ ìbò náà mọ́, wọ́n sì ń wá ọ̀nà tí ẹgbẹ́ wọn yóò fi wọlé. Bí ẹgbẹ́ Ẹdẹmọ bá wọlé, Akintola yóò máa ṣe ìjọba rẹ̀ lọ. Ṣùgbọ́n bó bá ṣe pé UPGA ló wọlé, ìjọba yóò bọ́ sí ọwọ́ Dáúdà Adégbénró ni. Eléyìí gan ni Akintola kò fẹ́ kó ṣẹlẹ̀, kò tiẹ̀ fẹ́ kí irú ẹ̀ wáyé rárá, kò sì fẹ́ kí ẹnikẹ́ni sọ̀rọ̀ náà létí òun. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọ̀nà pátá ni wọ́n ń gbà láti rí i pé kò sí ẹgbẹ́ òṣèlú kan tó wọlé ju ẹgbẹ́ Ẹdẹmọ lọ. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ ni àdánwò burúkú bẹ̀rẹ̀ sí í bá láti ọwọ́ ìjọba Akintola. Gbogbo wọn ni wàhálà oríṣiríṣi ń ṣẹlẹ̀ sí, bíi kí wọ́n gbé òkú èèyàn sí èkúlé wọn, bíi kí wọ́n fi wọléwọlé dẹ́rùbà ẹlòmíì, bíi kí wọ́n sì fi ọlọ́pàá halẹ̀ mọ́. Àwọn tí wọ́n bá tètè gbọ́n kíá ni wọn yóò sá padà sí ẹ̀yìn ẹgbẹ́ Ẹdẹmọ, tí wọn yóò sì kéde fún gbogbo ayé pé ẹgbẹ́ Ẹdẹmọ làwọn ń ṣe o. Nígbà náà ni aburú kò ní í bá wọn mọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ń ṣe agídí kíá ni wọn yóò bá ara wọn lẹ́wọ̀n. Ọ̀pọ̀ olóṣèlú ló sì lọ sẹ́wọ̀n láyé Akintola yìí tó ṣe pé àwọn pàápàá kò lè ṣàlàyé ohun tí wọ́n ṣe gan-an. Àwọn ọba ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ náà burú fún jùlọ. Àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Ṣé gbogbo àwọn ọba yìí ni wọ́n ti wà nínú ẹgbẹ́ ọlọ́pẹ? Gbogbo wọn ni wọ́n ń bá Awólọ́wọ̀ ṣiṣẹ́. Gbogbo wọn ni wọ́n sì ní ìtẹríba ńlá fún un. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ dà báyìí, tí ìjà dé láàrin Awólọ́wọ̀ àti Akintola, ọ̀pọ̀ àwọn ọba yìí kò mọ ibi tí wọn yóò yà sí mọ́. Ṣìbáṣìbó sì bá wọn. Àwọn tí wọ́n fẹ́ràn Awólọ́wọ̀ kò lè sọ ní gbangba nígbà tó jẹ́ Akintola ló ń ṣèjọba. Àwọn tí wọ́n sì kórìíra Akintola pàápàá kò lè wí. Ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí bí ìgbà tí àlè ìyá ẹni bá ju bàbá ẹni lọ, àfi ká fi tipátipá pè é ní bàbá ọjàre. Ìjàngbọ̀n ní òun yóò bá ọ gbé, òní kò sí ààyè. Bí ó ṣe góńgó imú rẹ̀ ṣé kò ní í dúró síbẹ̀ ni? Tàbí yóò tilẹ̀ rí ojú Akintola tí yóò sọ pé òun kò ṣe tiẹ̀ nínú àwọn ọba? Onítọ̀hún ti dá ṣòkòtò ìjọ̀gbọ̀nú ni. Ó wọ bùbá wàhálà, ó wá gbé agbádá túláàsì lé. Àfi àwọn ọba tí wọn kò kọ ikú, àfi àwọn ọba tí wọ́n bá láyà nìkan. Nínú wọn sì ni Ọdẹmọ ìlú Iṣara ní Ìjẹ̀bú-Rẹ́mọ, ọba Samuel Akinsanya. Kí bàbá náà tó di ọba, òun náà kì í ṣe èèyàn kékeré rárá. Àwọn tí wọ́n mọ̀ pé bó bá ti sọ pé ibi báyìí lòun ń lọ, kò ní bojú wẹ̀yìn rárá o. Kò sì sí ẹnìkan tó lè sáré yí lọ́kàn padà. Nígbà tí ètò òṣèlú bẹ̀rẹ̀ ní Nàìjíríà, ọkùnrin náà wà nínú àwọn tí wọ́n ń pariwo pé kí òyìnbó kẹ́rù ẹ̀ kó máa lọ. Àwọn gan ni wọ́n sì bẹ̀rẹ̀ òṣèlú. Gbogbo ìjà tí wọ́n sì jà nígbà náà láti bí ọdún 1933 títí di 1960, kò sí èyí tó ṣẹ̀yìn Samuel Akinsanya, ọkùnrin tó padà wá di Ọdẹmọ ìlú Iṣara. Ní ọdún 1900 ni wọ́n bí bàbá náà. Ó ju Awólọ́wọ̀ lọ pẹ̀lú ọdún 9, ó sì ju Azikiwe lọ pẹ̀lú ọdún 4. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bá àwọn òyìnbó fa wàhálà yìí, Samuel Akinsanya ní akọ̀wé ẹgbẹ́ wọn, ìyẹn ẹgbẹ́ Nigerian Youth Movement. Nígbà tí wọ́n bá sì múra láti lọ sọ̀rọ̀ ní òde gbangba, òun pẹ̀lú àwọn èèyàn ńlá ìgbà náà bíi H.O. Davis, Nnamdi Azikiwe, Ernest Ikoli
àti àwọn èèyàn ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Samuel Akínsànyà yìí ní kinní kan tó máa ń ṣe. Tó bá ti ń lọ sí ibi ìsọ̀rọ̀ náà ní Campus Square nílùú Èkó, ẹrù ìwé ni yóò rù lọ, yóò sì kó àwọn ìwé ńláńlá lórí ọmọ kékeré kan. Ọmọ tó ru ìwé náà ni yóò ṣáájú, òun yóò sì máa tẹ̀lé bọ̀ lẹ́yìn. Bó bá ti yọ ni wọn yóò máa sáàkì 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 nítorí orúkọ tí wọ́n ń pè é nígbà náà nìyẹn. Ṣùgbọ́n ohun tí yóò ya àwọn èèyàn lẹ́nu tó bá ń gbọ́ ọ̀rọ̀ Ọdẹmọ Iṣara ni pé kò kúkú kàwé púpọ̀. Ìwé 6 péré ìgbà náà ló kà, gbogbo èyí tó kù fúnra ẹ̀ ló rán ara ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọdún 1937, ó ní akọ̀wé ẹgbẹ́ oríṣiríṣi. Yàtọ̀ sí èyí, akọ̀wé ni fún ọ̀gá àgbà pátá ní báǹkì UBA. Bẹ́ẹ̀ gbogbo ìwé tó mọ̀ fúnra ẹ̀ ló kọ ara ẹ̀. Ní ọdún 1937, ọkùnrin náà pẹ̀lú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n jọ ń ṣe adarí ẹgbẹ́ àwọn onímọ́tò. Àwọn ni wọ́n sì kọ́kọ́ ṣètò ìyanṣẹ́lódì àkọ́kọ́ nílẹ̀ yìí, nígbà tí ẹgbẹ́ àwọn onímọ́tò náà sọ pé mọ́tò kankan kò gbọ́dọ̀ rìn. Ìyanṣẹ́lódì náà le débi pé fún odidi ọjọ́ 5 àwọn onímọ́tò kò ṣiṣẹ́ ní Ìbàdàn pẹ̀lú Èkó. Iṣẹ́ Awólọ́wọ̀ àti Samuel Akínsànyà ni. Yàtọ̀ sí eléyìí, Akínsànyà pẹ̀lú Awólọ́wọ̀ náà ni wọ́n ṣètò ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ oníkòkó nígbà tí àwọn òyìnbó fẹ́ máa rẹ́ wọn jẹ. Ara àwọn ọba tí wọ́n wúlò fún ẹgbẹ́ ọlọ́pẹ ni Akínsànyà, nítorí tó ti bá Awólọ́wọ̀ ṣiṣẹ́ tó sì ti mọ irú èèyàn tó ń ṣe. Ọ̀kan nínú àwọn mínísítà ìjọba Western Region lòun náà. Bí wọ́n ṣe fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba sí ipò nìyẹn nígbà náà tí wọ́n sì ń fún wọn ní owó oṣù. Ṣùgbọ́n lẹ́yìn tí Akíntọ́lá ti gbàjọba tí wàhálà sì ti bẹ̀rẹ̀ láàrin òun àti ọ̀gá ẹ̀, Akíntọ́lá bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ gbogbo àwọn ọba náà. Kálukú wọn sì ń bọ́ sí ẹ̀yìn rẹ̀, wọ́n sọ fún pé tí ẹ̀ làwọn ń ṣe o. Nígbà tí àwọn ọba bíi Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ń yan ọ̀kan nínú àwọn ọmọ Akíntọ́lá obìnrin lọ́rẹ̀ẹ́, tí Ọlátẹrù Ọlágbẹ̀gì Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ tí wọ́n dá ẹgbẹ́ ọlọ́pẹ sílẹ̀ ní ààfin rẹ̀ sì kọ̀yìn sí Awólọ́wọ̀ tó ń bá Akíntọ́lá ṣe. Àwọn ọba kan takú pé àwọn kò ní kinní kan tí àwọn yóò bá Akíntọ́lá àti ìjọba rẹ̀ ṣe. Wọ́n sì sọ pé kó lè halẹ̀ mọ́ àwọn láti ṣe ohun tí àwọn kò bá fẹ́ ṣe. Nígbà náà ni Akíntọ́lá gbé ogun láti Ọdẹmọ yìí, ó sì ṣe ohun tí kò sẹ́nì kankan tó gbọ́ irú ẹ̀ rí láàrin àwọn ọba fún un. Ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1979, nígbà tí Ọdẹmọ Iṣara wà ní ọmọ ọdún 79, 79, bàbá náà fẹnu ara ẹ̀ ṣàlàyé bí ọ̀rọ̀ ìjà òun pẹ̀lú Akíntọ́lá ṣe jẹ́. Kábíyèsí Ọdẹmọ sọ báyìí pé ṣe é rí ìjọba Western Region ìgbà yẹn bẹ̀rẹ̀ dáadáa o. A bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú ẹgbẹ́ Action Group. Gbogbo àwa tí a jẹ́ ọba ìgbà yẹn pátá kò sí ẹni tí wọn kì í fi ọ̀rọ̀ lọ̀ kí wọ́n tó ṣe nǹkan kan. Àwa gan ni a máa ń gbé ètò ìjọba sọ fún àwọn aráàlú, nítorí ẹ̀ níjọba pàápàá ṣe máa ń sọ fún wa lákọ̀ọ́kọ́. Kò sí wàhálà kankan rárá o, àfi nígbà tí ìjà dé láàrin Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá. Nígbà tí Awólọ́wọ̀ ń ṣe ìjọba, òun ni olórí ẹgbẹ́, òun náà sì ni olórí ìjọba. Eléyìí jẹ́ kí gbogbo nǹkan rọrùn. Ṣùgbọ́n nígbà tí Akíntọ́lá gbàjọba, olórí ìjọba nìkan ni òun, èyí sì jẹ́ kí nǹkan le díẹ̀. Níbi gbogbo lágbàáyé, olórí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ láti máa mọ ohun tí ìjọba ẹgbẹ́ òṣèlú ẹ̀ bá ń ṣe. Ìyẹn ni pé Awólọ́wọ̀ gbọ́dọ̀ mọ gbogbo ohun tí Akíntọ́lá bá ń ṣe nílé ìjọba. Ṣùgbọ́n Akíntọ́lá ò fẹ́ eléyìí, kò fẹ́ kí Awólọ́wọ̀ bá òun dá sí ìjọba òun, kò sì fẹ́ máa sọ ohun tó bá ń lọ fún Awólọ́wọ̀, ó fẹ́ máa dá nǹkan tiẹ̀ ṣe ni. Èmi tí ẹ̀ ń wò yìí, èmi ò kì í ṣe ṣekúṣẹyẹ o. Ibi tí mo bá ń lọ náà ni mò ń lọ. Yàtọ̀ sí ìyẹn, ìdí òótọ́ àti òdodo ni mo máa ń wà lọ́jọ́ gbogbo. Mi ò ní fi igbá kan bọ̀ kan nínú rárá. Lẹ́ẹ̀kẹta, mo fẹ́ràn láti bá èṣù tí mo mọ̀ ṣe ju kí n lọ bá áńgẹ́lì tí mi ò mọ̀ ṣe lọ. Mo ti bá Awólọ́wọ̀ ṣe, èmi pẹ̀lú ẹ̀ ti mọ ara ti pẹ́, a sì ti jọ ṣiṣẹ́ ìlú dáadáa. Èèyàn kan tí mo sì máa ń ṣí fìlà fún nítorí ìmọ̀ àti ọgbọ́n tí Ọlọ́run fún ni. Kí n wá yípadà bìrí lójijì nítorí pé ó wà nínú ìṣòro, èmi kọ́. Báwo ni mo ṣe máa sọ pé bẹ́ẹ̀ ni tí mo tún máa wá sọ pé bẹ́ẹ̀ kọ́ lẹ́ẹ̀kan náà? Mi ò tẹ̀lé Akíntọ́lá o. Ohun tí kò sì jẹ́ kí n tẹ̀lé náà ni pé mi ò kì í ṣe alágàbàgebè èèyàn. Ṣé bí wọ́n kó wá bá mi, èmi ò gbà á lọ́wọ́ wọn ni o. Ṣé bí wọ́n ní àwọn fẹ́ fún mi ní ipò ńlá kan, mo sì ní
mi ò gbà, mo fi wọ́n rẹ́rìn ni nítorí mi ò mọ ipò tí wọ́n fẹ́ fún mi tí mi ò rí irú ẹ̀rí láyé mi o. Ìgbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán tí kò bọ́ sí fún wọn, tí wọ́n rí i pé mi ò gbà ni wọ́n yíjú padà sí mi tí wọ́n sì fẹ́ máa fìyà jẹ mí. Wọ́n kọ̀ mí lábùkù nílé ìgbìmọ̀ aṣòfin, wọ́n fi mí wọlẹ̀ dáadáa ní pápá, ṣùgbọ́n n ò ṣe bí ẹni pé mo rí wọn. Nígbà tí wọ́n sì ń halẹ̀ mọ́ mi náà ń kọ́, mo sọ fún wọn pé kí wọ́n yéé halẹ̀, kí wọ́n ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ni. Mo mọ̀ lọ́kàn ara mi pé ohun tí wọ́n ń ṣe ò dáa. Mo mọ̀ pé irọ́ ni wọ́n ń pa. Ó yé mi dáadáa pé alábòsí ni wọ́n, àbòsí ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ọkàn mi kì í tàn mí jẹ. Mo ṣe wá fẹ́ tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Wọ́n kò sọ ètò tí wọ́n ní fún mi. Wọ́n dojú káàdì tí wọ́n ń ta bolẹ̀ ni. Wọ́n sì sọ pé kí n tẹ̀lé àwọn. Mo ti kọjá ẹni tí ẹnìkan yóò fowó rà, tí wọn yóò wá sọ pé kí n máa tẹ̀lé àwọn aláìgbọ́n nígbà tí wọ́n ń fìyà jẹ àwọn ọlọ́gbọ́n láìṣẹ̀ láìrò. Bí Ọdẹmọ Iṣara ṣe wí nígbà náà lọ́dún 1979, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀ fún ní ọdún 1965. Owó oṣù tí ìjọba ìgbà náà ń san tí wọ́n máa san fún láàrin ọdún kan bíi àpò mẹ́ta owó ni, àpò mẹ́ta owó pọ́ùn £600. Owó ńlá ni nígbà náà. Ṣùgbọ́n lójijì ni Akintola dé pẹ̀lú òfin kan. Òfin náà sì sọ pé ọba náà kò lè gba owó oṣù tó ń gbà mọ́ nítorí pé kò ní iṣẹ́ gidi kan tó ń ṣe fún ìjọba. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí owó oṣù tuntun tí àwọn ṣètò fún lọ́dún kan, kọ́bọ̀ kan péré ni yóò máa gbà, ìyẹn 1 kọ́bọ̀. Ohun tí Akintola ṣe ni pé ó wà nínú òfin pé wọ́n gbọ́dọ̀ san owó oṣù fún àwọn ọba. Ṣùgbọ́n òfin kò sọ iye tí wọ́n lè san. Iye tí ìjọba bá pinnu ni ìjọba yóò san fún ọba kan. Kò sì sí ẹni tó lè yẹ̀ ẹ́ lọ́wọ́ wò. Ohun tí àwọn Akintola ṣe nìyẹn. Ṣé ọba náà kò kúkú lè sọ nílé ẹjọ́ pé wọn kò fún òun lówó oṣù? Bẹ́ẹ̀ ni owó tí wọ́n sì fẹ́ fún kì í ṣe owó. Ṣùgbọ́n Ọdẹmọ Iṣara kì í ṣe ẹni tí olóṣèlú kan yóò tì gọ́ọ̀gọ́ bẹ́ẹ̀. Kí olójú tó ṣẹ, Ọdẹmọ Iṣara ti pe ẹjọ́ ńlá sí Ṣàgámù. Ó sì pe ìjọba Akintola àti àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ tó yẹ kó sanwó oṣù fún lẹ́jọ́. Ẹjọ́ náà lọ, ẹjọ́ náà bọ̀. Ọdẹmọ ni wọ́n dá láre, wọ́n sì dá àwọn Akintola lẹ́bi. Kódà wọ́n ní kí wọ́n san 60 pọ́ùn fún pàápàá. Bẹ́ẹ̀ ló borí wọn tó sì yẹ kó máa gba owó oṣù rẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ìjọba Akintola kò san owó oṣù náà fún o. Wọ́n ní bó bá yá Ọdẹmọ yóò wá bẹ̀bẹ̀. Bí kò bá sì ti lè bẹ̀bẹ̀, kó máa mú ìwé ẹjọ́ tí wọ́n dá fún un dání, kó máa mú káàkiri ohun tó bá fẹ́ fi ṣe kó fi ṣe. Wọn ò sanwó oṣù náà o títí tí nǹkan fi dàrú mọ́ wọn lọ́wọ́ pátápátá. Ọdẹmọ Iṣara nìkan kọ́ ni wọ́n fi ojú ẹ̀ rí. Nítorí nígbà tó di inú oṣù keje ọdún 1965, nígbà tí ìbò dídì ọdún náà kù bí oṣù 3 péré, àwọn ọlọ́pàá gbé ọba míì ní jàǹtó. Ṣebí ẹ̀yin náà ti gbọ́ orúkọ ọba Bàbíntìn Àṣáyè rí, ológèrè ti ìlú Ògèrè ni. Lówùúrọ̀ ọjọ́ kan báyìí níjọba Akintola gbé e. Kí ni ọba náà ṣe? Báwo ni eléyìí sì ṣe di wàhálà sí Akintola lọ́rùn tó sì di ọ̀kan nínú àwọn ohun tó bẹ̀rẹ̀ ogun Wet-e gan-an? Ẹ tún pàdé wa láìpẹ́. Adémọ́lá Adéjàre ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun Wet-e yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.